Akójúmọ́, akójúmọ́, akójúmọ́ mọ́. Ojúmọ́ ire ló máa wà lẹ́nu, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìgbéga. Àríbá ti ṣe àárọ̀ náà gbégbá lẹ́nu o. Àrí jẹ, àrí mu, àrí náà àrí lò. Bí ẹ ti ń wọlé, èèyàn olólùfẹ́ wa. Ẹ bá wa gbọ́ lè ṣe but ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹni mo kí wa jíire lónìí. Ẹ jọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹni tí inú ò bá dùn sí ó lè block nọ́mbà mi torí mi ò fẹ́ sí níbi tí àwọn ọ̀dájú bá wà. Ní oṣù kẹrin tó kọjá ọdún 2026, àwọn Fúlàní terrorists wọ́n lọ sínú church ní Èkìtì State. Wọ́n kó àwọn èèyàn, àwọn ọmọ kéékèèké, ọmọ òkúkú ọmọ ọdún méjì gbogbo wọn wà ní ọwọ́ tó kó. Despite kò jẹ́ ní church, kò sí can wọn ò bá wọn dá sí pé wọ́n ní kọlọ́gún 10.5 million wá. That is the fact. Àwọn ẹbí àwọn pípì wá owó yẹn jọ, wọ́n fún wọn ní 10.5 million pẹ̀lú epo pupa kẹ́ẹ̀gì méjì 25 kíní ó jẹ́ 2 big keg. Wọ́n béèrè epo petrol tó fi ń tọ́ máa bù sọ́kadà wọn. Wọ́n béèrè àwọn oúnjẹ kọ̀ọ̀kan àtògùn olóró tó máa jẹ́ kó high. Wọ́n kó gbogbo ẹ̀ fún wọn. Nígbà tó débẹ̀ tán, wọ́n release àwọn ọmọ yẹn. Wọ́n ní kó máa lọ lépa wọn máa release ẹ̀. Báwọn people yẹn ṣe kú, báwọn ẹbí wọn yẹn ṣe kúrò ńbẹ̀. Àwọn people wá pé padà pé àwọn tó ní 30 million. Lẹ́yìn 30 million, wọ́n ní 50 million lọ. Wọ́n tún bẹ́ẹ̀ pé wọ́n ní 10.5 million tó kó wá ẹ̀, wọ́n ní starter ni. Èyí tó ń dùn mí jù ni pé CAN kò bá wọn dá sí nítorí pé àwọn ọ̀dájú ni wọ́n kóra wọn jọ sínú CAN. Mo wà ní church bàbá mi ní Ìkòròdú ní 2-3 years ago. Primate of African Church òun ló wá sínú church yẹn níjọ́ yẹn, Cathedral Church yẹn níjọ́ yẹn. Ó ń sọ fún àwọn member church pé àwọn tó ń ṣe Yorùbá nation yẹn má dá wọn lóhùn, wọ́n fẹ́ dà lúrú ni mo dẹ̀ jókòó sórí iṣẹ́ omi dẹ̀ ń bọ́ lójú mi pé ẹ máa wo ọ̀dájú abiyamọ, ọ̀dájú abiyamọ. Like I said, tí ọ̀rọ̀ mi ò bá tẹ́ yín lọ́rùn, ẹ jọ̀ọ́ ẹ block mi, ẹ block nọ́mbà mi. Nísìnyí kí ni ètò ti dé Ọ̀yọ́ State, wọ́n wọnú school again, Christian school. Àwọn church wọ́n sì ń ṣe service, wọ́n jáde kó sọ yí pé church service kankan ò ní lọ mọ́, kí gbogbo wọn máa wọ́de kó ṣe peaceful protest. Wọ́n ṣe yẹn. Adébóyè ó ní káwọn ọmọ òun kó gbàwẹ̀ fún ọjọ́ mẹ́ta, kó gba àwẹ̀. Lẹ́yìn àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta wọn náà máa jáde fún rally. Nígbà tó dijọ́ mẹ́ta yẹn, nítorí ohun tó ń jẹ, wọ́n ní kó má ṣe rally kankan. Nígbà ayé Jonathan, Adébóyè ló lead the service. Adébóyè ló lead the rally. Yes. Ṣùgbọ́n kò lè lead the rally láyé Tinubu nítorí pé ọmọ wa ni, ọmọ wa ò dẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Ṣùgbọ́n wà òkè kọ́mọ wa wà ní power kí wọ́n máa pa gbogbo ọmọ Yorùbá. Kò sọ lórí ìjọ kankan tó dá sí ìgbà tí ó affect wọn directly. Kí ni ohun tí ó tún dùn mí? Nígbà tí Tinubu bá ṣe ọdún mẹ́jọ tán torí àti mọ̀ kó máa ṣe ọdún mẹ́jọ, mo dẹ̀ mọ̀ pé gbogbo wa la rí interview, ẹni tí ò bá ti rí kó lọ wò online, interview tí wọ́n ṣe fún Tinubu nígbà tó kírun tán tó ń bọ̀ láti Yídì. Ẹ lọ wo interview yẹn, kẹ́ sọ fún mi pé bàbá yẹn ló ṣì máa ṣe another 4 years. A ní ká pín Nàìjíríà sí kí Yorùbá dá dúró. Gbogbo wa ń ṣe kò kàn mí. Àwọn tó ń ṣe kò kàn mí ló pọ̀ jù, ìwọ̀nba àwọn díẹ̀ ni wọ́n ṣe fi ọkàn sí. Àwọn kan ṣe ni ká máa gbàdúrà fún Nàìjíríà pé Nàìjíríà máa dá. Àwa kan dẹ̀ mọ̀ pé Nàìjíríà ò lè ever dá rárá. Tí Nàìjíríà bá máa dá, ó dìgbà tó bá pín tó lúkálukú lè lọ rí ògo ẹ̀ lò lórí ilẹ̀ tẹ́lẹ̀dùmarè dá fún wọn, lórí ilẹ̀ tó ti gbọ́ èdè kan náà. Kò ń ṣe ilẹ̀ onílẹ̀. Nigeria does not belong to us. It belongs to the Fulani and United Kingdom. Bọ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ ó tún fẹ̀ ní títí àwa ọmọ Yorùbá. Ẹ jẹ́ á dá dúró kí ẹkún kẹ́jẹ́ ẹ̀jẹ̀ àwọn ọmọ aláìṣẹ̀
kó yé kó má bí gbogbo ẹ̀yin leaders, ẹ̀yin religious leaders, ẹ̀yin political leaders, ẹ jẹ́ àwọn aláìṣẹ̀ tí wọ́n ń ta sílẹ̀, ó máa bí yín lórí ìrandíran yín tẹ́ ẹ bá dìde kẹ́ bọ́ síta kẹ́ jáde fún rally. Tí gbogbo yín tẹ́ bá ṣe pé kò kàn mí tí ẹ lè jáde torí pé kò affect yín direct, ẹ jẹ́ gbogbo àwọn ọmọ tó ti ta sílẹ̀, wọ́n wá mú rọ́bà, wọ́n kàn sọ́wọ́n ọmọ, wọ́n mú ìdí ìbọn, wọ́n fi ń fọ́ ọmọ kékeré ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mẹ́rin, wọ́n gbà mọ́ wọn lórí, wọ́n gbà mọ́ wọn lọ́rẹ. Gbogbo yín dẹ̀ sì jókòó, ẹ sì náà ń gbààwẹ̀, ẹ sì ń gbàdúrà, ẹ sì ń ṣe service, kọ́wọ́ èèyàn sì máa dáwó nítorí pé kò affect yín. Elédùmarè ẹlẹ́dàá àwọn ọmọ kọ̀ọ̀kan tó kó sínú igbó yẹn, ó máa dìde, ó máa jà, àfi tẹ́ bá ṣe the right thing. Ẹ dìde kẹ́ jáde, ẹ dìde kẹ́ jáde. End Nigeria to save life. End Nigeria to save life. Ìyà yìí ti pọ̀ jù. Mi mọ bí gbogbo yín ṣe ń sùn. Mi mọ bẹ ṣe ń gbé owó lórí sórí bẹ́ẹ̀dì tẹ́ ń sùn bẹ́ẹ̀ ń sùn sílẹ̀ lẹ̀. Mi mọ bí ohun ṣe dá lójú yín. Mi mọ bẹ ṣe ń gbé oúnjẹ sẹ́nu tó ń jẹ yẹn ń lọlẹ̀. Torí pé kò ń ṣọmọ yín àbí. Mákan lóye kàn. Ẹni tẹ́ bá wá fi pé ẹ gba security fún àwọn ọmọ yín, àbẹ ti kọ́ àwọn ọmọ yín lọ sí ìlú òyìnbó. Kò síbi tátẹ́gùn òde o. Bẹ́ẹ̀ni. Kò síbi tí wọ́n ti ń tẹ̀lẹ̀. Kò síbi tí wọ́n ti ń mu omi. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé ẹ̀ ń mu omi, tó bá jẹ́ pé ẹ̀ ń gbatẹ́gùn, tó bá jẹ́ pé ẹ̀ ń tẹ ilẹ̀ múlẹ̀, á bí yín. Àfi tẹ́ ẹ̀ bá ti tẹ̀lẹ̀ Yorùbá rí. Àfẹ́ni tí ò bá ti mu omi nílẹ̀ Yorùbá rí. Àfẹ́ni tí ò bá ti jẹ ewé àbí nǹkan kan tó wù nílẹ̀ Yorùbá rí. Àfi bẹ́ẹ̀. Ni tó dẹ̀ kówó jọ nílẹ̀ Yorùbá tí ò lè dìde láti jà fún àwọn ọmọ yẹn. Mi ní kẹ́nìbọ̀dì dáhùn, ẹ dìde kẹ́ rálì pé Nàìjíríà ò dáa, ó ń pa àwọn ọmọ Yorùbá. Ẹ dìde everybody bọ́tà. Mo mọ̀ pọ́lùdé wà ń sìn, mo sọ pé tọ́lùdé Muslim bá ti kàn, everybody school àtúpadà sí normal. Ẹ̀dẹ̀ ń ṣe service nínú church, kò yẹ kó rí bẹ́ẹ̀. Bàbá Adébóyè ó lead rally nígbà ní Jonathan. Ẹ jẹ́ kí bàbá Adébóyè tún lead rally ní against bandits. Ẹ má joyè ìdájọ́ abiyamọ kò kàn mí. End this. End the terrorists in Nigeria. Now. End Nigeria to save life. Yes. God bless you, our lovely mother. Tí wọ́n sọ̀rọ̀ yẹn, abiyamọ tòótọ́, kò ń ṣe àwọn abiagba tí wọ́n pera wọn ní àjọ kan. Nítorí pé àsìkò ti tó tí a máa tàn síra wa. I'm a Christian. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ rí òǹtọ́, ẹ ní ìránṣẹ́ Ọlọ́run ni yín, ẹ rí òǹtọ́ ẹ lè sọ. Ẹ fẹ́ kú. Ẹjọ́ mi ìfẹ́ kú, ìjẹ́ ó ti wá jẹ oyè, ó ti wá di orò ìdílé bàbá tí yín sìn. Wicked people all over the place. Èmi ni mo sọ bẹ́ẹ̀, ìwọ tó bá lọ gbàdúrà òdì, àdàbí tó bá ń tẹ orí ilẹ̀ káàárọ̀ òjíire yín ni ìwọ àtọmọ ẹni ẹ fi ní forí gbé. Ìwọ tó bá lọ orí òkè nítorí tèmi, àdàbí tó bá jẹun epo tó kì í jẹun iyọ̀ nìkan ni ìwọ àtọmọ ẹni ẹ fi ní má forí gbé. Sátánì bo ni gbogbo yín. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ pé alẹ́ àjọ kan, èmi ni mo sọ bẹ́ẹ̀. Àwa jà ìjà ìsìn o, ẹ má ṣì wá gbọ́ o. But why tí àwọn kan àjọ onígbàgbọ́, why tó fi wicked ìbílẹ̀? Mo ti wá lẹ́ẹ̀kan, mo ti wá ṣe program nípa ọ̀rọ̀ yìí. Yes, mo ti wá ṣe program nípa ọ̀rọ̀ yìí. Wípé kí ló ṣẹlẹ̀ tí àjọ kan fi dákẹ́? Because nígbà tí a bá wọn sọ̀rọ̀ ní ìleje méje ní ẹ̀dá Olúyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì, tí a bá wọn sọ̀rọ̀, wọ́n confirm ẹ̀ fún wa wípé àjọ kan ò dá sí wọn, tó dẹ̀ jẹ́ pé inú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti kó àwọn èèyàn. Ẹ má ṣì wá gbọ́ wa sọ pé àjọ kan ló fa ọ̀rọ̀ ìjínigbé o, a sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ohun tí a ń sọ ni pé inú ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ń jọ́sìn nígbà tí àwọn bandit dé.
àwọn mọ̀lẹ́bí wọ́n dá 10 million 5 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n rà, oògùn olóró gbogbo ẹ̀, epo pupa, epo petrol, gàrí, iyọ̀, a lot of things. Ká ò ní 1 naira. Ká àjọ ká wọn ò ní 1 naira. A sọ wípé bí wọ́n ṣe ń kó fọ́wọ́n people yẹn, a sọ pé ó dáa. Mi ò encourage yẹn nítorí pé action la need. Action la need. Èmi ò encourage nǹkan tó dáa. I as a person mo ń against wípé ká máa donate owó fún bandit nítorí pé à ń empower wọn ni. Stop that nonsense. À ń empower àwọn bandit ni, which is not good. À ń fún wọn lé agbára mọ́ agbára sí. Ṣùgbọ́n ibi tí wọ́n ti mọ abiyamọ tó lójú àánú, mo mọ̀ pé program tí mò ń ṣe yìí ó máa easy fún yín láti sọ pé ẹ fẹ́ lọ gbàdúrà òdì, ṣùgbọ́n bí igba àrígiṣẹ́gi bá ṣẹ́gi inú igbó ńkọ́, orí ara wọn ni wọ́n fi máa ń gbé. Àdàbí tó wá jẹ́ pé mi ì ní ẹ̀tọ́ láti challenge yín. Níbi tí a ti máa ń mọ abiyamọ tó jẹ́ abiyamọ tòótọ́, òun ni pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, kí àjọ káàrán yàn wá síbẹ̀, kí wọ́n wá wo bẹ̀, kárí àwọn àgbààgbà pásítọ̀ kan kí wọ́n yọjú síbẹ̀. Mò ń sọ̀rọ̀ Ẹ̀dà Olúyọ̀, níbi tí wọ́n ti kó àwọn èèyàn lọ nínú church. Now wọn ò ṣe yẹn. After ìgbà yẹn wọ́n ní wọ́n pè pé wọ́n nídìí oyè báyìí, pé kán gbé oyè báyìí wá táwọn bandit pè. Till this morning àjọ ká ò dó síbì kan kí wọ́n fún mọ̀lẹ́bí ní owó kankan. Bàbá kan wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn, ẹ bá mi gbọ́ lé share button, ẹ̀yin tí ẹ bá ń fọwọ́ tẹ share button, wọn ò ní jí yín gbé, wọn ò ní jí ọmọ yín gbé, ẹ ní fọwọ́ yín méjèèjì báyìí, ẹ ní fi sin òkú ọmọ, àmì àṣẹ Èdùmàrè. Ìwọ tó bá share ni o, because ọ̀rọ̀ tí à ń sọ yìí ó kàn wá, ó kàn gbogbo wa ni. It's not for my own benefit alone. It's for every one of us, whether you are home or abroad. Àjọ ká a máa rí ipa takuntakun tí ẹ kó ní ìgbà ayé Jonathan. A rí ipa takuntakun tí ẹ kó nígbà ayé Jonathan. Nígbà tí ẹ ní Jonathan ò ṣe dáadáa, good and fine. Ẹ àṣìfò èmù yín gbà yẹn o, torí pé ẹ lé. Kí ló wá dé lẹ́ni tí gbogbo yín ò lè lead protest yìí pé àwọn ọmọ wa tí wọ́n tẹ̀ gbé o, àwọn ọmọ wa tí wọ́n gbé ní Ẹ̀dà Olúyọ̀, àwọn ìyá wa tí wọ́n gbé. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan. Bàbá kan wà tó jẹ́ pé bàbá yẹn ló fẹ́ try láti rescue pastor tí wọ́n pa nínú ṣọ́ọ̀ṣì yẹn. Ẹ̀yin yọ wá, ẹ power share tó sẹ́. Hey, oya, go outside. Go and play outside. Go and wear your trouser. Now, ẹnìkan wà ní ibẹ̀ yẹn sẹ́ tó jẹ́ pé bàbá yẹn fẹ́ rescue pastor yẹn nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Go and wear your trouser. Ó fẹ́ rescue pastor láì mọ̀ pé iná ti ń jó òun gan lábẹ́ aṣọ. Báwo ni iná ṣe ń jó? Ẹ bá mi gbọ́ lé share button. Now, bàbá yẹn gbé pastor yẹn, ó gbé sí orí ọ̀kadà,
ó ń gbé sá lọ. Go and wear your trouser. Ẹ má bínú, ọmọ yín náà ni. Ó ń gbé pásítọ̀ yẹn sá lọ láti pé kó ń gbé lọ hospital tó lóun tẹ̀ máa gbé dé wọn kò sí dókítà ńbẹ̀, kò sí nọ́ọ̀sì ńbẹ̀, ó ní ọlọ́dẹ nìkan lòun bá lé èho hospital. Ọlọ́dẹ nìkan èèyàn bá lé hospital àti ẹ̀ ti mọ̀ pé ìlú wa ò ṣiṣẹ́ náà, ìyẹn kò ṣe ní òtí. Ṣùgbọ́n ibo ni mo wá lọ ní pé bàbá yẹn ò mọ̀ pé iná ti ń jó òun gan lábẹ́ aṣọ o. Tí bá ní parọ́ tàn yín, nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ẹ̀dá Olúyọ̀ yẹn, bàbá yẹn ní ìyàwó ẹ̀ wà lára àwọn tí wọ́n gbé, ó dẹ̀ ń ṣáájò pásítọ̀ lójú ara ẹ̀. Ọmọ ẹ̀ 3 ó wà lára àwọn tí wọ́n gbé, ọkùnrin 2, obìnrin 1 àti ìyàwó. Ẹmọ ilé tó wá fọ́nì jù mẹ́ ni pé bàbá yẹn tó wá lọ níbi tí bàbá yẹn ti ń ṣe pé kóun lè rescue pastor, bàbá yẹn tó wá lọ Nazent. Bàbá yẹn lọ Nazent, ẹsẹ̀ bàbá yẹn kánà. Bàbá yẹn wá sọ ọ̀rọ̀ kan tó wá jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. Ṣé bí ilé ni Fúlàní ṣe máa finish ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́? Bàbá yẹn sọ ọ̀rọ̀ kan, ó lóun wá rìn kiri bí aláìnẹ́bí. Àtẹ̀dúpẹ́ wọ́n ti treat bàbá yẹn sìn, bàbá yẹn ó ti ń fi kírìn. Ó ní but ó lóun wà bí aláìsí láyé nìna. Mọ bó ṣe ń ṣe mí nínú ara, ẹ kàn rí pé mo kàn pause. Inú mi ò dùn. Ṣé àwọn pípì yóò ní kọ́ńkà wá ń sìn? Ṣé àwọn bandit ò ní kọ́ńkà wá? Ìbéèrè ni o, má ṣì mí gbọ́. Because ṣé ẹ̀kọ́ tí ń fojú mú mi wọ̀n? By this time ló bí tadé yìí. Ta la mọ̀ tó máa kàn lọ́la? Ta la mọ̀ tó máa kàn lọ́la? Nítorí pé ìkóríta tí a dé yìí, tí o bá mọ àdúrà ń gbà ju ẹni tó lè gbàdúrà jù in the whole world, màá sọ fún ẹ wípé kó continue àdúrà ẹ. Ṣùgbọ́n I wish you the best. Tí àdúrà yẹn tó bá máa rescue ẹ ní kóríta tá a dé yìí, tí àdúrà yẹn bá máa rescue ẹ, I wish you the best. Like èmi fúnra mi, àní ẹ̀rù tí ń bà mí, kò sí nǹkan méjì tó ń bà mí lẹ́rù ni pé ohun tí ń bá fi qualify àwa Yorùbá nowadays, not àwọn Yorùbá tó ti lọ, but àwa Yorùbá nowadays, ohun tí ń bá fi qualify wa kò dá. Ṣùgbọ́n ẹ má jẹ́ sọ, torí pé ẹni tó bá sọ̀kò sórí èròlé ó dìbò gan, ó sọ̀kò sọ́jà. Bring that in for me.
ó sọ̀kò sọ́jà o rò pé o fẹ́ ṣe àwọn kan ṣùgbọ́n o rò wípé ẹni bá sọ̀kò sọ́jà pé ara ilé ẹni má wà ní ọjà. Àjọkàn ẹ ṣe dáadáa let's say the fact. Àjọkàn àní ẹ ṣe dáadáa sẹ́ jábára wa sùn tán. Èmi ò ní kó má lọ gbàdúrà òdì nítorí tèmi o ṣùgbọ́n lẹ́yìn àdúrà òdì ẹ ohun tí ojú ìwọ àti mọ̀lẹ́bí ẹ bá ti rí ohun tí o bá ti fara kó látara pé o fẹ́ lọ gbàdúrà òdì sí mi ohun tí o bá ti fojú kó ohun tí etí ẹ bá ti gbọ́ tó di wàá fara mọ́. I don't care. I send no one. Mo ní Àjọkàn ẹ kì í ṣe abiyamọ gbogbo ẹnu ni mo fi sọ. Bẹ́ẹ̀ni wọ́n ní ta ló sọ bẹ́ẹ̀ èmi kékeré náà ló sọ bẹ́ẹ̀ ẹ kì í ṣe abiyamọ abiagba nìyí. Ta bá lè rí Àjọkàn tí wọ́n ń protest nítorí olóṣèlú tí wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ ìjọ tí wọ́n ń dá owó fún yín ìkànnì yín. Èmi tí mò ń sọ̀rọ̀ mi inú kìrìsìtẹ́nì náà bí mi sí bó tẹ̀ ṣe jẹ́ pé mẹ́ta lọ́kan lèmi kò tí bá òkò sọ I don't send. Ìkànnì gbogbo yín eléyìí tí mo sọ èmi mọ̀ wípé ẹ gbàdá lọ máa gba àdúrà òdì. Ẹ wo ìyá yẹn go back. Ẹ wo ìyá yẹn bó ṣe ń sun ẹkún ní ìjẹta nínú igbó. Ṣé abiyamọ máa ń ṣe bíi tiyín? Ṣé wọ́n lè gbé ìyàwó bàbá Adébóyè kó wà nínú igbó? Stop. Ṣé wọ́n lè gbé ìyàwó bàbá Adébóyè tàbí wọ́n lè gbé ìyàwó Oyèdépò tàbí wọ́n lè gbé ìyàwó Ikúmúyì kó wà nínú igbó for so long kàn bàbá yẹn máa sọ̀rọ̀ síta ẹ wá ní kí ló dé tá à ń sọ̀rọ̀ sí Kristẹni? Am I not a Christian? Am I not a Christian? Ṣé àwọn yẹn nìkan ni Kristẹni ni? Mò ń bọ̀ wá. Ẹ wo òní àbí kí lẹ̀ ń wò yìí Genesis kọ́ lélẹ̀ tẹ́ ń wò yìí. I'm a Christian, yes àmúdẹ̀lẹ̀ sọ ní anywhere ṣùgbọ́n adójútì ní ẹ̀yin bàbá tí ẹ pè ra yín lé àgbààgbà kìrìsìtẹ́nì adójútì ní ènìyàn ní àgbà òṣìkà ní pẹ̀lú nǹkan tẹ dánwò lẹ́nujọ́ mẹ́ta yẹn. Àwọn ṣọ́ọ̀ṣì yẹn ó lóye tí wọ́n ń dá sí Àjọkàn nítorí pé mo kọ̀nfàmù ṣọ́ọ̀ṣì tó ti ṣẹlẹ̀ sí Ìléje Méje yẹn mo kọ̀nfàmù yìí pé àwọn ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ń ṣe pẹ̀lú kàn wọn ò yára wọn. Kí ló wá dé tí Àjọkàn bó tiẹ̀ jẹ́ 1 million tí ẹ lè fún wọn pé ẹgbà àtẹ̀fi support yín bó jẹ́ 2 million. How much is 2 million? Kò tó 1 million yẹn kò tó owó tí wọ́n fi fíìsì táyà sí ẹsẹ̀ mọ́tò bàbá Adébóyè àbí Oyèdépò àbí Kúmúyẹ any one of them kò tó owó tán fi fíìsì táyà wọn. What are we now saying? Ẹ̀yin kan ẹ wá ní ká má sọ̀rọ̀ sí wọn. Àsìkò ti tó a máa fàájà fúnra wa. Mo ní kìrìsìtẹ́nì náà lèmi náà ó níṣẹ́ Genesis ní tẹ́ ń wò àbí kí lẹ́ ń wò Bible ibi tí Bible ti bẹ̀rẹ̀ ní Genesis. Àjàjà ìsìn but
òdodo ẹjẹ́ máa bára wa sọ òdodo, àìsòdodo ló bá ìlú ìdébi tó délé ni. Àgbà òṣìkà, ẹ̀yin àgbà òṣìkà wọ́n yìí, mi ní kẹ́ má lọ gbàdúrà òdì sẹ́, mo sì ń tún sọ, lọ gbàdúrà òdì, orí ohun tí ò yẹ kójú ẹ̀ rí. Ó bá pera ilé àgbà pásọ̀ jù bẹ́ẹ̀ lọ, màá sọ fún ẹ yí pé orí yàtọ̀ sórí. Ẹ lè ti máa gbá àgèsè àwọn kan kó máa rí bẹ́ẹ̀, wá gbá àgèsè mi gbọ́ ọwọ́ mo fi ń gbáyà tí ò bá ti forí kò wá tọ́mọ́ ẹ kó pè mí lọ́mọ àlè. Ilẹ̀ sọ ẹ̀yin kà ó lè kà wọ́n ẹ̀ ìkà nìyí. Lóòótọ́ a mọ̀ pé responsibility ìjọba ni láti dáàbò bo ìlú. It's true. Responsibility ìjọba ni láti pèsè ètò ààbò sínú ìlú. Ṣùgbọ́n ohun tí à ń sọ ni wípé inú ṣọ́ọ̀ṣì, kódà àwọn ọmọ tí wọ́n kó lé oríire, ẹ má gbàgbé ṣọ́ọ̀ṣì náà ló máa ní skul yẹn. Ṣọ́ọ̀ṣì náà ló ní skul yẹn. I thought it's Methodist school. Ṣọ́ọ̀ṣì ló ní o. Ìgbésẹ̀ wo ni àjọ kan ti gbé? Ṣé tẹ bá wá sọ̀rọ̀ tàbí tẹ́tẹ́ ẹ̀ ní ẹ̀yin mọ̀lẹ́bí o ẹ gba oyè báyìí? Ẹ jọ ṣé nítorí pé mọ̀lẹ́bí tá à ń sọ yìí ó ń dá tọ́rọ́kọ́bọ̀ sí yín lọ́wọ́? Kí ni ìdí tí èèyàn fi máa ń ṣe association? Ìtumọ̀ association ni pé irú ọjọ́ ìdágìrìbílẹ̀ lèèyàn ṣe máa ń ṣe association. Torí pé èmi náà mo ṣe association for years. At least mo ti ń ṣe association sin at least 2008 ni mo ti belong sí association. Kí ni ìtumọ̀ àǹfààní association? Nítorí pé àjọ kan association kan náà ni wọ́n register sí under ìjọba. Kí ni ìtumọ̀ association? Ni pé ọjọ́ tí ẹnìkan lára yín tó bá ní ìṣòro kò ní lè jẹun nìkan lápé. Example, ẹni tó ń ṣe tailor, ẹni tó ń ṣe bricklayer, tó bá ti belong sí association kan tó ń ṣe association kan, tó bá ní challenges kan, ẹgbẹ́ á dìde fún. Wọ́n á mú owó nínú owó tí à ń dá ní ẹgbẹ́ ti máa ti ọwọ́ sí nínú àpò ẹgbẹ́ tí wọ́n á ti yọ pé okay o ẹni ní ìṣòro báyìí. Tó bá jẹ́ lọ́ọ̀yà ló nílò, okay ẹja gbé lọ́ọ̀yà dìde fún. Wọ́n á mú owó nínú àpò ẹgbẹ́. Owó yẹn kò ń ṣe pé tó bá dé kì í ṣe pé wọ́n á gbà padà. Àǹfààní wípé ó ń ṣe association nìyẹn, wípé ó ń ṣe ẹgbẹ́, pé kò dá nìkan dúró kó máa sọ pé òun nìkan òun dá dúró láyé títara wọn. Òun ló túmọ̀ sí àwọn ìjọ tí wọ́n ti kidnap wọn. Ókè nígbà tí ẹ bá tiẹ̀ dáhùn sí ti eléyìí tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kìtì, tẹ́ ẹ dáhùn sí ti Ògbómọ̀ṣọ́, ṣé ti Kwara lẹ wá máa dá sí? Ṣé ti Kwara lẹ wá máa dá sí? Ẹ má bínú sí wa, àwọn ọmọ wa ni. Now, ìtumọ̀ ẹgbẹ́ ṣíṣe, ẹgbẹ́ à ń ṣe association, ìtumọ̀ ẹ̀ ni mo ti sọ yẹn. Ọjọ́ ìdágìrì fún ọmọ ẹgbẹ́, ẹ dìde. Nígbà tí àwọn bandit tí wọ́n ti pè wípé wọ́n nílò oyè báyìí,
ẹ̀tọ́ àjọ kan ni wípé in fact 70% oye tí àwọn bandit dìmáàdì fún yẹn 70% of it ló yẹ ni àjọ kan ló yẹ kán gbé as responsibility. Àǹfààní wípé èèyàn ń ṣe ẹgbẹ́ nìyẹn. Àǹfààní ẹgbẹ́ ṣíṣe nìyẹn tíyàn fi máa ń ṣe association. Ṣùgbọ́n ilé wa ṣẹlẹ̀, ó túmọ̀ sí wípé gbogbo owó tí ẹ̀ ń gbà lọ́wọ́ wa including mi yìí, gbogbo owó tí ẹ̀ ń gbà lọ́wọ́ wa àjọ kan kò síṣẹ́ kan tó ń ṣe fún wa ju wípé ẹ fi ń kọ́rọ̀ jọ sí àkàtà yín nìkan. Ẹ fi ń kọ́rọ̀ jọ sí àkàtà tí yín nìkan nítorí pé nínú owó wa tí wọ́n ń kó lọ sí òkè yẹn, èmi yìí mo náwó ń bẹ̀, mo ń lọ ṣọ́ọ̀ṣì. Yes, gbogbo ẹnu mo fi ń sọ. I go to church. Tí bá dẹ̀ dé ṣọ́ọ̀ṣì, mo ń ṣẹ̀tọ́ mi. Torí pé àwa náà mọ̀ pé ẹ belong sínú àwọn association kan tó dẹ̀ yẹ pé onuye tí ẹ máa dá padà, bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ ni, bóyá oṣooṣù ni, I don't know. Mi ò mọ iye ọjọ́ tẹ̀sí fi ń dá padà, bọ̀ ohun tó dá mi lójú ni pé àjọ kan wọ́n ń gba return lọ́wọ́ ìjọ kankan tó bá wà lábẹ́ wọn. Kí ló wá ṣe bàbá yìí ná? Kí ló ṣe yín ná? Kí ló ṣe yín ná? Ìkà ni yín. Wọ́n á gbé ènìyàn, kì í ṣe ènìyàn méjì, kì í ṣe ènìyàn mẹ́ta, túmọ̀ sí wípé ẹ̀ ní woman finish. Ṣé ọmọ tí yín lè wà ní àkàtà ajínigbé? Ṣé ọmọ tí yín lè wà ń bẹ̀ tàbí ìyàwó tí yín lè wà ń bẹ̀ láti orí ọjọ́ yìí? Tàbí ká wá ní kẹ́yìn gangan lẹ wà ń bẹ̀, ṣé àwọn ọmọ ìjọ ò ní máa sá kiri kàbàkàbàkàbà? Ó túmọ̀ sí pé àwa ọmọ ìjọ nìkan la care fún yín. Ó túmọ̀ sí pé àwa ọmọ ìjọ nìkan, àwa ọmọ ìjọ la care fún yín, ẹ care fáwa ọmọ ìjọ. And now from today, mo fún yín lé ọjọ́ mẹ́ta tí àjọ kan tí wọ́n bá gbé ìgbésẹ̀ ní sí lára mẹ́mbà Kristẹni mọ́. Yes, mo máa stop àti máa lọ church from today. Tí àjọ kan tí wọ́n bá gbé ìgbésẹ̀, kí wọ́n response, kí wọ́n tiẹ̀ ṣe nǹkan kan. Torí pé a rí ẹni tó wà ní àkàtà àwọn ajínigbé. Torí pé even àwọn family líleje méje wọ́n ní wọ́n ti ta igbá, wọ́n ní kò sí nǹkan tí wọ́n ní tí wọ́n ti tà láti rí pé kí 10 million 5 yẹn lè pé. Even nínú lé after ìgbà yẹn, after ìgbà tán lọ san 10 million 5 àtọ̀pọ̀lọpọ̀ nǹkan kan tí wọ́n sọ, wọ́n tún ń san owó card. Wọ́n ní wọ́n rí ọjọ́ tí àwọn bandit yẹn máa ń request fún owó recharge card 20,000, ìgbà míì 10,000. Wọ́n ní ilé tán sì send last buy is 20,000 naira recharge card. Wọ́n ní even àti lè jẹun gan sí, wọ́n ní ó ti difficult fún wọn nítorí pé gbogbo nǹkan táwọn ní, ṣé ọ̀kadà ni, kò sí nǹkan kan táwọn ní wọ́n ní tí wọ́n ti tà by now. 10 million 5 tó pé tán wọn ò máa yọ̀ǹda wọn. Ohun tí mò ń sọ ni wípé tí àjọ kan bá gbé ìgbésẹ̀ kan, ká tẹ̀ ní pé ó ní ìgbésẹ̀ kan tí wọ́n ń gbé, nítorí a ṣe ìwádìí ká tó máa sọ̀rọ̀ tá à ń sọ yìí. A kò dédé jáde sórí afẹ́fẹ́ ká dé máa fi ẹ̀sùn kan ẹni tí ò yẹ ká fẹ̀sùn kàn. No. Tó bá tẹ̀ jẹ́ pé àjọ kan náà wọ́n fẹ́ sue èmi, tí wọ́n fẹ́ sue mi, let them go ahead. Bẹ́ẹ̀ ni, mẹ́mbà yín ni mí,
but èmi ń sọ mo fún yín ní ọjọ́ mẹ́ta tí ẹ bá ti gbé ìgbésẹ̀ ẹ máa lose many followers nínú ṣọ́ọ̀ṣì yín. Òpó ẹnu ni mo fi ń sọ. Mi ò jàjà ẹ̀sìn, but let's say the fact, ẹ má ṣì mí gbọ́, I'm a Christian. Mo tún sọ Bible mi lélẹ̀, I'm a Christian. But ohun tí à ń sọ tó ń ṣẹlẹ̀ yìí ṣé ó bójú mu? Ẹ jájọ bira wa, èèyàn wa tẹ wà lórí ètò pẹ̀lú wa, ẹ jájọ bira wa, ṣé ó bójú mu? Ìyá ta play ní ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan yẹn, ṣé ẹ mọ̀ pé pásọ̀ ni wọ́n, but wọ́n gbọ́dọ̀ sọ òótọ́. Wọ́n gbọ́dọ̀ sọ òótọ́ nítorí pé bá sọ òótọ́ a máa kú, bó o dẹ̀ sọ wàá kú. Tó túmọ̀ sí pé gbogbo tí à ń kójọ lọ́jọ́ kan yìí, gbogbo nǹkan tá à ń kójọ yìí, a yá lónìí, a rẹ́ǹtì ẹ̀ ni. Gbàgbé ń pa pé wọ́n fúnra rẹ̀ ló kọ́lé, ó rẹ́ǹtì ẹ̀ ni. Àbí o mọ̀ ni, wọn ò tí ì sọ fún ẹ, ó rẹ́ǹtì ẹ̀ ni. Mọ́tò tó ra yẹn, mọ́tò 500 million naira tó ra yẹn, ó rẹ́ǹtì ẹ̀ ni. Wàá bi mí pé báwo ni ó ṣe jẹ́ pé ó rẹ́ǹtì ẹ̀? Ó rẹ́ǹtì ẹ̀ ni. Private jet ẹ yẹn tí o ní yẹn, ó rẹ́ǹtì ẹ̀ ni. Aṣọ tí òun rà tó rò bóyá aṣọ tó jẹ́ ojúlówó ìgbàlódé jùlọ yẹn, ó rẹ́ǹtì ẹ̀ ni. Bàtà gbogbo nǹkan tó ń rà sára, ó rẹ́ǹtì ẹ̀ ni. Gbogbo dúkìá tí òun kójọ yẹn, ó rẹ́ǹtì ẹ̀ ni. Now, báwo ló ṣe rẹ́ǹtì ẹ̀? Ó ní wípé ṣó o gbàgbé ọjọ́ kan ń bọ̀ tí ikú máa wọlé dé? Tí ikú bá wá wọlé dé, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ọjọ́ tí ikú bá ti dé, gbogbo ohun tó kójọ yẹn, ṣé ìwọ náà ló sì ní àǹfààní sí láti lè máa control ẹ̀? Dey play. Ó ti dá ti ẹlòmíì. Ó ti dá kíni? Ó ti dá ti ẹlòmíì. Lọ́jọ́ tí ikú bá ti dé. Ọjọ́ tí ikú bá ti dé, àní ó ti dá tẹlòmíì. Ṣé o ti wá mọ̀ pé o rẹ́ǹtì ẹ̀ ni? Àti ẹni tó ń yálégbé lọ́wọ́lọ́wọ́ sí, àti ẹni tó yí pé ó fún ara ẹ̀ kọ́, má gbàgbé sẹ́, mo ní gbogbo àjọ rẹ́ǹtì ẹ̀ ni. Nítorí pé ilé ayé àyàlò ni. Ọjọ́ tí ọlọ́jọ́ bá ti wọlé dé, tó mú ni àti wọ́ lọ, ló bá tán. Gbogbo tó wá ní sílé ayé, ṣé o sì lè control ẹ̀ mọ́? Àdà ti ẹ kíni? Àdà ti ẹlòmíì. Àdà kíni? Àdà ti ẹlòmíì. Ṣé o ti wá mọ̀ pé o rẹ́ǹtì ẹ̀ ni? O rẹ́ǹtì ẹ̀ ni. Gbogbo ohun tó nílé ni, gbogbo tó rò bóyá o kójọ, o rẹ́ǹtì ẹ̀ ni. O rẹ́ǹtì ẹ̀ ni. Kódà ọmọ tí o bí, o rẹ́ǹtì ẹ̀ ni. Má gbàgbé nígbà tó bá yá, tí o bá lọ tán, bóyá ọmọ ẹ fẹ́ ṣe àṣeyẹ kan ni, ṣé ìwọ ni wàá wá jókòó? Bóyá ọmọ ẹ, from example pé ọmọ ẹ fẹ́ ṣe ìgbéyàwó, ṣé o gbàgbé pé ẹlòmíì lára represent ẹ? Báwo ló ṣe wá ń sọ fún mi pé o rẹ́ǹtì ẹ̀? O rẹ́ǹtì ẹ̀ ni. Ò bá kówó pamọ́ ju ti Abíọ́lá lọ, má gbàgbé ọjọ́ tí kú bá dé, wàá mọ̀ pé ìwọ kọ́ ló ní. Torí pé bí wọ́n tiẹ̀ kó gbogbo owó kán wá sin pẹ̀lú ẹ̀ sínú sàárè, o ò lè mú ẹyọ kan báyìí, o ò lè mú lọ. Òwò ọmọlúwàbí tí a wáyé la máa padà. Bóyá a fẹ́ bóyá kọ̀, kí ló wá dé tí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yìí tí ẹ̀ ń kọ́rọ̀ jọ? Bíbélì ní àṣírí ń kọ́rọ̀ jọ láì mọ ẹni tó máa ná. That is the truth. Bíbélì pé ó pé àṣírí ń kọ́rọ̀ jọ láì mọ ẹni tó máa ná.
owó tí ẹ̀yin bàbá pásítọ̀ yìí ẹ̀yin àgbààgbà pásítọ̀ tẹ̀ ń kó jọ yìí níbo lẹ̀ ń kó lọ lẹ́yìn ayé níbo lẹ̀ ń kó lọ lẹ́yìn ayé. Níbo lẹ̀ ń kó lọ lẹ́yìn ayé níbo lẹ̀ ń kó lọ kò lè bá yín lọ bí kankan. That is the fact. Wá difficult fún yín ẹ ló wo ìyà táwọn èèyàn ń jẹ líleje méje náà kódà ẹni gan tí wọn gbé kò wọn ó ti dára rádaràdà àní bàbá yẹn sẹ́ẹ̀ tó ní ọmọ mẹ́ta sára wọn tó tún rescue pastor lọ ìyàwó ẹ̀ wà lára wọn tó ń rescue pastor lọ tí ò mọ̀ pé nǹkan gan ti ṣẹlẹ̀ sí wọn after ìgbà yẹn ẹsẹ̀ ó tún naze ẹsẹ̀ tó kán bàbá yẹn náà ó ní ìgbà ayé òun jíun mọ́ gan ó ní òun jíun mọ́ ó lóun wà bá láìsí ni. What are we now saying? What are we now saying? Ẹ wá ní pé ká má challenge àjọ kan mò ń challenge yín sẹ́ẹ̀ àní ẹ lọ mú ìwé ìpẹ̀jọ́ yín wá. Ẹ wá àkókò wá gbà pé ìkan lára àwọn mẹ́bà yín lẹ ti sùn. Bẹ́ẹ̀ni àgbà pé ìkan lára àwọn mẹ́bà yín tẹ́ bá ṣe dáadáa àwọn a máa jáde sá à praise yín náà à gbé kúdòsì fún yín ìwọ tó bá wá kú díẹ̀ káàtó ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ tí a bá bí yín ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ tí a bá bí yín àjọ kan àfún ilé ọjọ́ mẹ́ta kẹfì gbégbèsè peaceful protest tí wọ́n dẹ̀ fẹ́ ṣe ní Ìbàdàn ní on the 1st bẹ́ẹ̀ ni àjọ kan gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ nítorí pé ẹ̀ ń lead the protest fún olóṣèlú bẹ́ẹ̀ ni ẹ̀ ń lead the protest fún olóṣèlú for that reason ẹ̀ ń lead the protest against bandits yes ẹ̀ ń lead the protest ẹ̀ ń lead wa fún protest against bandits ìgbà yẹn gan ni ìjọba á lè ká ìjọba lára ìjọba á lè mọ̀ wípé ó ti ká àwa ará ìlú lára ṣùgbọ́n nísìnyí gbogbo wa sit down kò séèyàn kankan tó sọ anything kò sẹ́ni kankan tó gbé ìgbésẹ̀ kankan báwo ni ìjọba gan ṣe máa mọ̀ pé ó ká wa lára báwo ló ṣe máa mọ̀. Mo rí His Excellency Gómìnà Ṣèyí Mákindé mo rí wọn lánàá tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan wípé the federal government should not do kini community police you do this to do this kini kan they should allow governors to do their own community police kini kan mo ṣáà wò mo wò lọ mo wò ẹ jọ̀ọ́ His Excellency Gómìnà Ṣèyí Mákindé security vote tẹ́ ń gbà kí lẹ tẹ́ fi ṣe gan-an ṣé oyè tẹ́ ń gbà before as security vote tí oyè yẹn lẹ ṣì ń gbà by now kí lẹ ti fi ṣe ọ̀hún Àmọ̀tẹ́kùn tí ẹ wà lára àwọn tó dá kalẹ̀ ẹ jọ̀ọ́ èló lẹ ń sọ fún Àmọ̀tẹ́kùn kẹ́ wá lọ wo oyè tí ẹ fi ń treat ajá yín oyè tí ẹ fi ń treat ajá ilé yín lásán ni o kẹ́ lọ wò ó ẹ wá sọ wá di ẹranko. Ọjọ́ ń bọ̀ lólúwa wí nípa tìyín èmi ò torí yín wálé mi ṣùgbọ́n mo sọ yẹn náà. A kí gbogbo wa pé àkójúmọ́ àdẹ̀kú wíkẹ̀ndì ní òní wíkẹ̀ndì wa àníró ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí o bá rò bóyá kò ní kàn ẹ́ wàláhì á kanlẹ̀kùn ilé ẹ̀ ajé kò ń ṣègbè tí bó ti ń kanlẹ̀kùn ilé àwọn kan sìn. Ok àwọn tí wọ́n gbé báyìí lè jẹ́ méje kò ń ṣe inú ogbó kọ́ ló wà bẹ́ẹ̀ ni wọ́n kanlẹ̀kùn mọ́ wọn lórí wọlé ìjọsìn ni wọ́n fi kó wọn kí lọ́dẹ̀ fi kanlẹ̀kùn ìbọn ìyá yẹn ń ṣe tàbí kan lánàá ìyá yẹn ní ìwé tí àwọn ìbọn yẹn fi ń dún ìyá yẹn ní ìbọn yẹn ń dún bíi bọ́ǹbù ni àwọn tí oríire náà kò kúkú ń ṣe inú gbọ́kàn náà ti kó wọn ṣé ẹ̀gbàgbé inú skul ọlọ́tọ́ ti lọ kó wọn kò ń ṣe inú oko tó túmọ̀ sí wípé bí o fẹ́ bí o kọ̀
á kanlẹ̀kùn ilé ẹ̀ lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run mi sọ pé kò sí àṣẹ lẹ́nu yín o, mi dẹ̀ sọ pé kò sí agbára lọ́wọ́ yín, ṣùgbọ́n agbára tí ẹ fi ń gbàdúrà òdì sọ ọmọ ìyá yín yẹn, tí ẹ fi ń sọ̀rọ̀ òdì sọ ọmọ ìyá yín, ẹ lọ lò ó kí káwọn bandit kọ́kọ́ ojú ìjà síra wọn núgbó, ẹ lọ lò ó láti fi gbé àwọn ọmọ yẹn wálé. Ẹ má lò àgéṣì mi, torí pé tẹ bá lò àgéṣì mi ẹ máa kọ ẹsẹ̀ nídìí ẹ máa kọ ẹsẹ̀. Ẹ lọ lò òdodo ọ̀rọ̀, ó máa ń korò. Bẹ́ẹ̀ ni létí ẹni tí ò bá ní òye. Ẹ lọ lò agbára yẹn, ẹ lọ lò láti fi bá wa kọ́ àwọn tí wọ́n wà ní thousands of people tí wọ́n wà ní àkàtà ajínigbé. Bẹ́ẹ̀ ni kò sí lọ dé Kwara, ẹ lọ bá wa lò láti fi gbé wọn wálé. Ẹ lọ bá wa lo agbára wọn láti fi gbé àwọn tí Ondo State, torí pé àwọn kan náà ń sìn wọ́n tẹ̀ ní ìyá kan tẹ̀ wà tí wọ́n tẹ̀ mọ well about them pé bóyá ó tẹ̀ ti kú ni o, bóyá wọ́n ti pa ni o, kò tẹ̀ jí wọn mọ́. Tí ẹ gbàgbé ìyá tíṣà tí wọ́n ṣe fídíò níjẹta, ó ní wọ́n tuntun pa lára àwọn ọmọ yẹn o létí Oríire. Ṣé ẹ gbàgbé tí Iléje méje tá à ń sọ̀rọ̀ pa iná, according to interview àwọn mọ̀lẹ́bí lánàá, ìyá yẹn sọ ọ́, wọ́n ní àwọn ògbúrò àwọn èèyàn wọn ò jẹ́ kán bá wọn sọ̀rọ̀ lórí fóònù, bandit nìkan ló ń pè. Ṣé tẹ mọ̀ pé tí Ọ̀yọ́ sí àwọn yẹn sì ń ṣe fídíò pé àwọn èèyàn yìí lélẹ̀ o, tọ́ọ̀ṣì ń jẹ́ káwọn kan tọ́ọ̀ṣì ń ṣó wọn, àwọn ilé tí wọ́n ń kọ́ lásán ni o, wọn kò sí evidence o. Before ìkan lára àwọn ọmọ tí wọ́n gbé wọgbó yẹn wọ́n máa ń jẹ́ kó bá àwọn èèyàn sọ̀rọ̀ lé ìkan lára wọn nígbà tó tẹ̀ wá yá sí wọn allow anybody wọn allow kan bá wọn sọ̀rọ̀ mọ́. So kí ni assurance gan sìn pé àwọn tí wọ́n dẹ̀ gbé owó lọ wọ́n ní wọn ò jẹ́ kán rí wọn, wọ́n ní wọ́n sọ pé káwọn máa lọ, wọ́n máa yọ̀ǹda wọn. Ok, kí ni assurance wípé àwọn èèyàn wá ní Iléje méje wípé wọ́n ṣì wà life lọ́wọ́ tí bandit gbé? Kí ni assurance? Kí ni ẹ̀rí tí a lè proof tá a fi lè sọ pé wọ́n ṣì wà life? Ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́, torí pé tí a bá tahùn síra wa, dandan ni wípé ká tó padà wálé, ká tó bára wa sọ èyí tó ń jẹun tọrọ. Àwa ò nẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n ojúṣe yín tí ẹ kùnà láti ṣe, òun ló jẹ́ káwa ń sọ̀rọ̀ sí yín. Ẹ ṣe ojúṣe yín káwa gan ká lè máa wá láti wá máa gbóríyìn fún yín àti bàbá sí ọmọ. Ẹ ṣe ojúṣe yín náà, ẹ ṣe ojúṣe yín, ẹ ṣe ojúṣe yín as bàbá sí ọmọ. Àwa tí àwa ń gorún sí à ń jẹ, a sì ń mu lójú ara wa, ṣùgbọ́n tó bá tó àsìkò kan condition táwọn yẹn wà, àwọn kan náà tó máa wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ ń ṣe mọ̀. Àwọn kan tó máa wà ní condition yẹn. Mo kí wa wípé àkójúmọ́ lẹ́ẹ̀kan sí ilẹ̀ káàrọ̀ oòjíire kò ní bàjẹ́, ṣùgbọ́n kó má bàa bàjẹ́ ó dọwọ́ èmi àti ìwọ o, ó dọwọ́ èmi àti ìwọ.
torí pé àwa tọ́lọ́run dá sórí ilẹ̀ káàrọ̀ òjìrè náà la máa túnṣe, àwa là á máa túnṣe nítorí pé ọwọ́ wa náà ló ti bàjẹ́. Nígbà tọ́lọ́run dá kò bàjẹ́. Ẹja ṣe káwa gan lè jẹ́ mbẹ̀. A kò ojúmọ́ lẹ́ẹ̀kan sí. Ire o.